ọba tí ó ṣe wá ní onílàákàyè èèyàn tó sì ṣe wá ní ẹ̀yà Yorùbá tó ní làákàyè tó lọ́pọlọ, ó ṣe wá ní ẹ̀yà Yorùbá tí máa ro àròjinlẹ̀. Bí ọ̀rọ̀ ṣe wà lérèfé ni ọ̀rọ̀ àròjinlẹ̀ náà sì wà. A dúpẹ́ fọ́lọ́run ọba náà. Ẹ rí arákùnrin tó wà lókè yìí, ó máa ń ṣẹnu pọ́nyánpọ́nyán jùlọ sí gbogbo ọ̀rọ̀, pàápàá jùlọ ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam àti ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ànábì Isa Jesus Christ alayhi salatu wasalam. Tí máa ń ṣe ẹnu pọ́nyánpọ́nyán sí Ọlọ́run, tí sì máa ń ṣe ẹnu pọ́nyánpọ́nyán sí àwọn ànábì Ọlọ́run. Tí bá náwọn ànábì Ọlọ́run, Ànábì Isa àti Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam. Káfíyẹn lẹ̀, ẹ tún wo bí tó ṣe ẹnu pọ́nyánpọ́nyán dé. Nígbà tí ìkan nínú àwọn àgbà òṣèré tí ìyàwó rẹ̀ bí ìbẹta, òun sì jẹ́ mùsùlùmí, ó wá sọ orúkọ ọmọ rẹ̀ ní orúkọ mùsùlùmí, ó sọ ní orúkọ mùsùlùmí ní èdè ẹ̀sìn rẹ̀, which is Lárúbáwá. Òun dé, ó wá ṣe ẹnu báṣabàṣa, ó ṣe ẹnu pọ́nyánpọ́nyán láti máa sọ yí pé ẹni yẹn nǹkan tó ṣe ò dáa. Inú rẹ̀ ò tiẹ̀ dùn kó tiẹ̀ bẹ́ni yẹn dunú pé ẹni yẹn bímọ. Ó wá ń kọ̀ndẹ́ẹ̀mù orúkọ tẹ́ni yẹn sọmọ rẹ̀. Ó tún wá ń kọ̀ndẹ́ẹ̀mù pé ó tún wá fún ọmọ yẹn ní orúkọ tí ìyá òbí kì í máa fẹ́ kan ọmọ wọn jẹ́. Tí ìyá òbí tí kì í máa fẹ́ kan ọmọ jẹ́. Àwọn èèyàn ń dunú lọ́wọ́, ó sì ń fi ìbànújẹ́ kàn wọ́n. Ẹ̀sìn tó fẹ́ ká wá ṣe náà nìyẹn o. Àwa sì mọ̀ pé ọmọ Yorùbá ni wá. Yorùbá ò kọ́ wa nírú àṣà báwọn. Yorùbá máa ń bá oní ohun rẹ̀ dùnnú ni. Àwọn kì í buyọ̀ ìkorò, a kì í bu ewúro sínú ìdùnnú onídùnnú. A máa ń bu iyọ̀, adùn, ṣúgà, àádùn sínú rẹ̀ olóhun rẹ̀ ni. A kì í máa bu ìkorò síbẹ̀. Irú ìtòhun ṣe yìí. Kí ló sì fà? Torí pé ó ní ìkórìíra ìsìláàmù lẹ́mìí, ìkórìíra àwọn ẹ̀sìn tó yàtọ̀ sí ẹ̀sìn abọgibọ̀pẹ̀ tó jábọ̀ òrìṣà tóun fẹ́ máa sọ pé òun ni ẹ̀sìn ilẹ̀ Yorùbá. Ká tó wá lọ, ó wá sọ orúkọ ọmọ yẹn, ibi àbòsí rẹ̀ nú o. Ó wá lórúkọ Lárúbáwá ní pé kò ṣe orúkọ Islam. Ó wá ní kí ni ìtumọ̀ rẹ̀? Ó ní Abdulrahman, ó jẹ́ ẹrú aláàánú. Abdulrahim, ó jẹ́ ẹrú aláàánú jùlọ. Abdulrakim, ó jẹ́ ẹrú olùṣọ́. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ní Lárúbáwá nù. Kò wá tú ní ìtú tẹ̀sìn àti ìtú ẹni tí ó ráròjinlẹ̀ kọjá o. Torí tó bá jẹ́ yí pé ó fi àròjinlẹ̀, àròdénúdénú tí Yorùbá jẹ́, Yorùbá máa ń ronú jinlẹ̀, a máa ń ronú ní jìdòjìdò ká tó sọ̀rọ̀ jáde lẹ́nu. Àṣà kan nú àṣà Yorùbá nù, òun lòun ò ní o, ló fi ṣẹnu pányàpányà sí gbogbo ẹ̀sìn, ẹ̀sìn ló lóun fẹ́ bú tí wá ń bú àwọn ènìyàn. Táyé kó ronú jinlẹ̀ ni, a mọ̀ ìpín tó bá sọ pé aláàánú Ọlọ́run náà ní í já láàánú. Tí ó dára bí ìlọ́wọ́ rẹ̀ á lóun ò bọ́ lọ́hun. Ta ni aláàánú? Ṣé aláàánú èèyàn ni wọ́n sọ, ẹrú aláàánú èèyàn ni wọ́n sọ ń bà wọ́n. Tó bá ní ta ni aláàánú jùlọ, ṣé èèyàn wá ní jẹ́ bẹ́ẹ̀? Tó bá ní pé olùṣọ́ ìbílẹ̀ òṣìṣẹ́ lọ́wọ́ kì í ṣe olùṣọ́, tí òun kọ́ ló ń ṣọ́ wa. Nínú àwọn ọ̀rọ̀ tí máa pa tí sì máa ń fi ọpọlọ àwọn èèyàn ṣeré, irọ́ làwọn mùsùlùmí yẹn pa ọ́, irọ́ lásán ni òun nìyẹn. Náà àbòsí ẹ̀nu. Ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí, ẹ má banújẹ́. Ẹ̀gbọ́n wa tó bímọ, ẹ má banújẹ́ lọ́kùn bá wọ ọmọ yín. Abdulrahman tẹ́ sọ, ẹrú ọba aláàánú, Ọlọ́run láàrin fásì, kì í ṣe èèyàn. Abdulrahim tẹ́ sọ, ẹrú ọba aláàánú jùlọ. Abdulraqib tẹ́ sọ, ẹrú ọba tí máa ṣọ́ gbogbo ẹ̀dá. Ẹrú nǹkan táwọn sọnù tí gbogbo ẹ̀ sí ń dápadà sí ọ̀dọ̀ Ọlọ́run, torí pé ẹrú la jẹ́ fọ́lọ́run. Nǹkan táwa mùsùlùmí ń pọ̀ polówó gbogbo ayé sínú, ẹrú la jẹ́ fọ́lọ́run o, ẹrú lè jẹ́ fọ́lọ́run o. A ti ṣàlàyé ọ̀rọ̀ yìí láìmọye ìgbà fún, ṣùgbọ́n ẹni tó bá náròjinlẹ̀ tó lóye lọ̀rọ̀ máa ń yé. Ẹ lè ṣàlàyé ọ̀rọ̀ fẹ́ni tó jómùgọ̀, ẹni tó sùn lèyàn máa jí, ẹni tó ń pretend tó ń purọ́ pé òun sùn ẹ lè jí.
ẹni tó ń ṣe bí ẹni ìmọ̀nà ẹ lè fi mọ̀nà torí kò mọ̀nà ó ń ṣe bí ẹni tó mọ̀nà nìyẹn ní ìwúrọ̀ àwọn ẹni ó ń ṣe bí ẹni tó mọ̀nà ni kò sí mọ̀nà ó tún wá ń wọ́nú àti tún rí àwọn èèyàn bọ́ ní òkùnkùn so nǹkan táwa máa sọ fẹ́ yẹ̀yàn òun ni pé ẹ má dá lóhùn ìwìkúwì bó ṣe máa ń wí náà nu láti ọjọ́ tó sì ti ń wí kẹ̀dẹ̀rẹ̀ orí lásán ló fi ń sọ̀rọ̀ kò ìrònú òjú bó ṣe ń sọ yẹn náà lọ torí pé ìkórìíra wà nínú ẹ̀mí rẹ̀ ẹni tó bá ń wá òdodo jìnnà tó bá òun láti rí abẹ́ Ọlọ́run kó bá wa wo ọmọ yín bàbá.